àfáà sínú alábòsí ni ẹ o alábòsí ni ẹ ó ṣe wá jẹ́ wípé ìgbà tí àwọn àfáà sọ pé Saheed Òṣùpá ó bú Kùránì ìgbà ni wọ́n náà wá gbé tiẹ̀ síta ẹ fẹ́ gang fight right ẹ mú ẹ kí ẹran bí ọ̀rẹ́ náà kọ́ ni Saheed Òṣùpá náà ara nǹkan tí bàbá mi máa ń sọ fún mi lélẹ̀ a ní anytime tí ọ̀rẹ́ ẹ bá dìde tó bá di ọ̀tá ẹ lójijì a ní kò kí ń ṣe ọ̀rẹ́ ẹ that person just tired of pretending I believe you are tired of pretending for Saheed Òṣùpá. gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátápátá nípa mi Ọlọ́run tí mo sọ pé Alhaji Saheed Òṣùpá sọ fún mi evidence ń bẹ lọ́wọ́ mi. Alhaji Saheed Òṣùpá ẹ ṣe dára rárá ó sì dùn mí gan gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣépè lórí ọ̀rọ̀ yìí èpè tẹ́ bá ti lè rù ẹni kẹ́ iṣẹ́ o bọ́rọ̀ ṣe jẹ́ lélẹ̀. ìrìn àjò gbé mi lọ́dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run mo gbà gẹ́gẹ́ bí àfáà mi kó tó di pé mo dé ọ̀dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run ni mo ti nífẹ̀ẹ́ Alhaji King Dr. Saheed Òṣùpá ìfẹ́ tí mo ní sí wọn ìfẹ́ ìjìnlẹ̀ ni mo nífẹ̀ẹ́ wọn dọ́kàndọ́kàn nígbà tí mo tún wá dọ́dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run mo rí pé Shehu Jamiu Àmì Ọlọ́run náà nífẹ̀ẹ́ Alhaji Saheed Òṣùpá gidigidi àwọn ń bá ní àjọ yẹn bọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run mo máa ń ṣe home service fún wọn mo máa ń gẹrun fún wọn bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún bá eré orí ìtàgé mi lọ mo gbìyànjú kí Shehu Jamiu Àmì Ọlọ́run kó connect mi mọ́ Alhaji Saheed Òṣùpá ṣùgbọ́n kò ṣe fún mi mo ti tẹ̀síwájú ní ìrìn àjò ayé mi àìmọye connection tí Shehu Jamiu Àmì Ọlọ́run ní tí mo gbìyànjú gẹ́gẹ́ bí mo ti jẹ́ oní tíátà pé kó connect mi mọ́ tí ò dé ṣe ó dé ń bá ìrìn àjò ayé mi lọ pé tó Ọlọ́run àṣẹ níbo mi ò ti torí ẹ̀ bá wọn já o mi ò ti torí ẹ̀ rí wọn fín o mo sì nífẹ̀ẹ́ wọn torí àfáà tí mo gbà fún ni gbogbo ayé náà mọ̀ ó kàn yí bírì lọ́dún náà lọ́hùn wọ́n wá yíwọ́ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder wọ́n bá wọn ṣe tí wọ́n bá ti wá fẹ́ lọ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder èmi á fà sẹ́yìn kì í ṣe pé bẹ́ẹ̀ mo yé tiwọn o ó kàn jẹ́ pé ní tí mo bá ti nífẹ̀ẹ́ tí mo bá ti gbà fún mo gbà fún tán ni ìyẹn ti Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfìmọ̀ Mátàgbàmọ́lẹ̀ tó mo sì ń bá rìn àjò ayé mi lọ mo wá ṣe kọ́mẹ́dì kan lọ́dún kan mo wá fẹ́ ṣe lọ́ńṣẹ̀ ó wá wù mí láti pe Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfìmọ̀ Mátàgbàmọ́lẹ̀ mo wá pe arákùnrin kan ládùúgbò mi AZ Picture àjọṣe collaboration ìgbà tó dé àárín kan ó yọwọ́ mo wá pe mọ́là fún pẹ́ni ẹni ilé kan Tifash ládùúgbò mi yẹn lájọ wá ṣe show yẹn tá a fi gbé King Dr. Saheed Òṣùpá Olúfìmọ̀ Mátàgbàmọ́lẹ̀ wá síbi lọ́ńṣìn mi ìwádìí kan lọ́dún náà lọ́n bùrọ̀ láti tó jẹ́ ẹ̀gbọ́n Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfìmọ̀ Mátàgbàmọ́lẹ̀ àwọn lọ́wọ́ àtẹ́ǹdì sí wa lọ́dún náà lọ́n bí mo ṣe wọnú wọn ni bá ẹni tí mo ti ń gbóni ẹ̀ tí mo nífẹ̀ẹ́ sí mo tún wá ní opportunity àti pé wọ́n sì dé launching yẹn lẹ́yìn ìgbà yẹn mo máa ń lọ sí show wọn máa lọ perform lórí stage wọn ayé náà ti rí mi pẹ̀lú wọn àwọn náà rí pé ọmọ yìí náà nífẹ̀ẹ́ mi dọ́kàndọ́kàn wọ́n fi mi chance yẹn láti lè darapọ̀ mọ́ wọn wọn ò kanra mọ́ mi àwọn náà dẹ̀ ń fífẹ́ hàn mi mo appreciate tó ọ̀pọ̀lọpọ̀ artist ó ti ẹ̀fẹ́ láti súnmọ́ wọn ló fẹ́ láti get contact wọn lọ́wọ́ tí ò ní opportunity yẹn mo mọ̀ lórí mo appreciate dáadáa ẹ ṣé mo dúpẹ́ ẹ̀mí jábọ́ láíláí àmọ́ kí wọ́n ló fa tó ṣẹlẹ̀ gangan tí ìrìn àjò fi wá rí báyìí torí wípé mo gbìyànjú pé kí ọ̀rọ̀ yọ parí lábẹ́lẹ̀ kó má dé ìta gbangba mo gbìyànjú gbogbo ìgbìyànjú mi ó ń já sásán ni pàbó ló ń já sí àròkàrò kan lójú kí wọ́n ṣe fídíò tí mo sẹ́ndì sí olóyè Sunday Igboho aláìmọ̀ wípé ó máa bọ́ sí àpò ìbínú wọn ó ní ìgbà kan Alhaji Saheed Òṣùpá wọn wà ní Amẹ́ríkà mo wá pè wọ́n mo ní bàbá wọ́n máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín wọ́n mọ̀ pé mi tọrọ owó lọ́wọ́ àwọn nítorí pé wọ́n ti ẹ̀jẹ̀ kí n súnmọ́ àwọn yẹn opportunity ni privilege ni wọ́n ní kíni mo ní mo fẹ́ràn àgbà presenter kan ní Nàìjíríà mo fẹ́ kẹ́ connect mi mọ́ wọn kí n lọ sórí show wọn kí wọ́n lọ interview mi wọ́n ní ta ni bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àgbàbánijà mo ní mo fẹ́ràn wọn mo fẹ́ lọ sórí program kí wọ́n interview mi wọ́n ní kí n má wọlé ó kéré gan wọ́n ní ṣùgbọ́n kí n jẹ́ káwọn òde sí Nàìjíríà mo ní ẹ ṣé gan sa mo ti gbọ́ ó mà lágbára o kò ju ọjọ́ kẹta ọ̀rọ̀ yẹn lọ bí bàbá wa Kọ́lá Olóòtú bẹ́ẹ̀ ṣe program lórí Alhaji Saheed Òṣùpá ó sadé kò sadé mo di wọ́n mọ́ nígbà mo rí program ìwọ lọ́n kí ló ṣẹlẹ̀ Alhaji Saheed Òṣùpá náà ti rí fídíò yẹn ní Amẹ́ríkà lóòtítọ́ èmi àti wọn àjọ sọ̀rọ̀ ń pẹ̀ rárá ojú ọjọ́ karùn-ún sọ́jọ́ yẹn lọ Alhaji Saheed Òṣùpá ló ṣe dé sí Nàìjíríà báyìí ló ṣe fídíò nìyẹn ipò bàbá gébó ṣe bàbá gébó gbogbo ayé náà lórí fídíò yẹn tó ń já rìnrìn wọ́n ní ẹ gbà mí ẹni tí mo ní kí wọ́n connect mi mọ́ mo fẹ́ mọ̀ ìbànújẹ́ borí ọkàn mi kò pẹ́ bí mo ṣe rí kọ Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfìmọ̀ Mátàgbàmọ́lẹ̀ ni wọ́n ní afásúnà mo fẹ́ kó jáde ti bàbá yìí wọ́n ní mo fẹ́ kó jáde ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ́dún náà lọ́wọ́ sọ pé wọ́n ní kò sí ṣíṣe kò sáìṣe ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣe é mọ̀jẹ̀ odò ọba kò ṣe é ráríwọ̀ ni mo bá ṣe kí ni mo bá ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àgbàbánijà fídíò yẹn trend bọ́dá Alhaji Saheed Òṣùpá ti pè mí àwọn fídíò yẹn inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n ní Afásúnà máa fún mi ní owó máa fún mi ní 500,000 naira máa fún mi ní 500,000 naira inú mi dùn wọ́n ní tó máa ṣe fún mi ní ìsìn wípé wà á lọ gba ṣóò wa tó bá ti gba ṣóò dé àwọn wà á fa 500,000 naira jáde nínú owó ṣóò yẹn àwọn kò fún mi tó mo lè ṣe àdúpẹ́ sà mo á bọ́ sí gbòòrò mo wẹ́n tó lè gbé ṣóò fún mi complete 2 months ààrẹ ní bọ́dì bí a ṣe dá ọ̀rọ̀ owó yẹn sọmọ́ nìyẹn mo yà tẹ̀síwájú ní ìrìnàjò ayé mi àmọ́ lọ́jọ́ kejì tí mo ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú ni mo pé àtìgbà yẹn gangan ni mo ti wà nínú àdánwò ayérayé kọ́nà wọn yọ mí kó ń bẹ àtàwọn ẹbí mi àmín ṣé wá rí fídíò yìí ló dá wà lálẹ́ bí Shehu Jamiu Àmì Ọlọ́run bó ṣe rí fídíò online ẹni tí mo ẹsẹ̀ gbẹrun fún ní ọjọ́ kẹta ọjọ́ yẹn kàkà kó pè mí sákìyèsí pé fídíò tó ṣe kú díẹ̀ káàtó Àmì Ọlọ́run pè mí wọ́n wá pe aláàánú mi ẹni tó jẹ́ pé tó bá ní any challenges ẹni màá lọ sunkún bá tí ó sì bá mi gbọ́ bùkátà yẹn aláàánú mi áńgẹ́lì mi ni ó wá pe ẹni yẹn ọlọ́mọ tóbi lọ́ba ní ọjọ́ yẹn gangan èmi àti chairman mi yẹn àjọ wà papọ̀ ni mo kó fóònù wọn lọ́wọ́ bí kò Àmì Ọlọ́run ṣe wọlé báyìí wọ́n á gbé fún wọn pé Alhaji wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ sí ò fẹ́ bá yín sọ̀rọ̀ méjì gbé fóònù yẹn sétí fóònù yẹn wá speaker bí Àmì Ọlọ́run ṣe sọ fún mi pé Afásúnà yẹn ọmọ yẹn lè dànù kọ́ ọmọ fẹ́ǹsì yé kálí ẹ o lè dànù mọ́jọ́ fọ́sẹ́ yẹ o lè dànù chairman mi yẹn gan kọ́ mọ́ bó ṣe lè kọ́ ti
fóun yẹn tó yín mo ti gbọ́ kò mọ ọmọ méjì lè kọ́ tiẹ̀ ṣé nígbà tí wọ́n máa kọ́ ti fún tèmi ti gbọ́ báyìí wọ́n á dorí kodò báyìí wọ́n á bá mi wọ́n ní ṣe mọ̀ gbọ́ mo gbọ́ ó gbọ́n tí àmì náà bá yín sọ kí ni mo ṣe fún àmì ọlọ́run ẹni tí mo ṣe gẹrun fún ní ìjẹta kí ni mo ṣe tó kẹ́ lé mi dànù yín aláàánú mi wọ́n ní lórí fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe mọ́ èmi náà ń gbọ́ tí wọ́n ń wí bẹ́ẹ̀ mò ń gbọ́ pé so fídíò yẹn wọ́n sọ pé fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe ni wọ́n sọ pé káwọn lé mi dànù mo á dorí kodò wípé àmì náà tí mo ṣe gẹrun fún ìjẹta ṣe bóyá kó mú nọ́mbà mi kó pè mí ni kí ó kílélẹ̀ ṣáà máa wá jẹ́ pé kí n fọkànbalẹ̀ àwọn ò ní lé mi dànù kí n fọkànbalẹ̀ kí n má wọrí àwọn ò ní lé mi ìbànújẹ́ gorí ọkàn mi wọ́n á délé lálẹ́ ìyàwó mi bí mi lè pé kí ló ṣẹlẹ̀ mi kò sí nǹkan kan ní ilé sọ síta pé ẹni tí mo gbà fún tí mo sì jẹun fún ìjẹta tó ṣèdè láti Amẹ́ríkà ọlọ́mọ tóbi lọ́ba wá gé kí àṣírí òtún sí mi lọ́wọ́ ẹni mo kó fún ẹni yẹn lọ́wọ́ mo wá sùn bóyá nítorí nǹkan tí mo wá gbé sọ́kàn sùn ni bí mo ṣe máa jí lóru báyìí bí mo ṣe lálàá pé àmì Ọlọ́run lé látòjú tó fẹ́ fún mi lọ́rùn mo kàn fòdìdé ni fòdìdé tí mo fòdìdé ní nǹkan bí aago 4 òru ẹ̀rù wá ń bà mí mo wá bẹ̀rẹ̀ sí ń pe chairman mi yẹn mo ń pe nọ́mbà wọn títí tí mo gbé kọ́ ọmọ pé ní ẹ ti máa sùn yẹn chairman mi láti lè ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wọn ìyẹn wọ́n lè mọ́rọ̀ yẹn mọ́ra mọ́ bí mo ṣe tẹ WhatsApp mi mọ́lẹ̀ bí mo ṣe fọ́ ìsàlàyé Saheed Òṣùpá pé Saheed Òṣùpá fídíò tẹ́ni kí n ṣe fún bàbá Kọ́lá Olóòtú ó mọ̀ ti dá wàhálà lẹ̀ àmì náà ti pe olórí aláàánú mi pé kí wọ́n lé mi dànù pé kí kókó mo fẹ́ sì yí kalẹ̀ wọ́n lè ṣàánú mi ẹni yẹn náà ló kó fún mi gẹ́gẹ́ bí aláàánú ẹjọ́ ẹ ṣàánú mi ìgbà tí wọ́n á fọ́ èsì tán láti Saheed Òṣùpá ti pè mí pé ó ṣúọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí mo ṣúọ̀ wọ́n ní sọ lè sọ níwájú àmì Ọlọ́run mo ní mo lè sọ lójú ẹ̀ mo ní mo lè sọ lójú èmi gan ni mo gbé kọ̀ fún chairman mi ọwọ́ mi ní fóònù ẹni yẹn wà wọ́n ní sẹ́ kí àwọn sẹ́ndì voice note yẹn sí àmì Ọlọ́run mo ní ẹ má sẹ́ndì torí pé chairman mi sọ pé kí n má sọ síta àwọn ìmọ̀ àti chairman mi yẹn máa dàrú àwọn wa máa dàrú tẹ́ bá sọ síta àyìn Saheed Òṣùpá sì fi lọ́kàn balẹ̀ pé kí n fọkàn balẹ̀ àwọn wọn ò ní dàrú àwọn ọmọ bá wọn ṣètò àwọn yẹn wọ́n dẹ̀ sẹ́ndì voice note yẹn sí àmì Ọlọ́run bí àgbà kò ṣe dé nìyẹn o àgbà kò ṣe dé nìyẹn o bí àmì Ọlọ́run ṣe rí voice note yẹn àgbàkọ́ kan dé ni láti Saheed Òṣùpá tó wá sẹ́ni voice note yẹn sí Sheikh Yasir Taru lábẹ́òkúta táwọn náà bá wo fídíò yìí wọ́n mọ̀ testify sọ̀rọ̀ tí mo sọ yìí kásà má fọ̀rọ̀ gùn bí àmì Ọlọ́run ṣe gbọ́ voice note yẹn báyìí ó ṣe bẹ̀rẹ̀ sí ń pe chairman yẹn pé ọ̀rọ̀ tí mo ní kẹ́ ẹ má sọ ẹ padà sọ fún àfáàsù náà Òṣùpá ti sẹ́ni voice note sóhun kásà má fọ̀rọ̀ gùn àmì náà wá lérò pé Òṣùpá máa bọ́ sórí stage wọn bẹ̀rẹ̀ sí ní bú àwọn ní live tí wọ́n bá lọ àmì náà wá mọ̀ tí tó lè ṣe àmì náà wá pe chairman yẹn wọ́n ń bú wọn gan chairman tẹ̀ náà wá pè mí wọ́n ń sọ̀rọ̀ sí mi àfáàsù náà èmi kò má sọ̀rọ̀ ìfẹ́ anybody ó wá ń sọ fún Òṣùpá ó ti dé wà lálẹ́ àmì náà ti ń bú àwọn ọmọ ní mo wá kàn báyìí kásà má fọ̀rọ̀ gùn àmì náà wá fẹ́ wá gbogbo ọ̀nà láti lọ bá Saheed Òṣùpá tó yóò ti ń pẹ́ Saheed Òṣùpá ó gbé kọ́ ó pè wọn ò gbé kọ́ tí mo máa ń parọ́ gbogbo àwọn náà wò báyìí wọn ò gbé kọ́ wọ́n pè kí ni kò wọ́n ṣe ilé wọn má gbọdọ̀ nìkan lọ́mọ wọ́n ti kókò má gbọdọ̀ kọ̀ mọ́ bí tí wọ́n ń gbé ní Lẹ́kì ó wá pe ẹnìkan mọ́ kàn fọ́kọ́ bẹ́ni aláṣẹ́rẹ́ ni ẹni ẹ ló wá sẹ́ndì àdírẹ́sì sí àmì Ọlọ́run náà fi lọ jí ká Saheed Òṣùpá mọ́lé wọ́n wá dúró sẹ́nu géètì wá ń gbá géètì títí kó tó di pé géètì máa mọ̀ pé Saheed Òṣùpá wọn nílé kò wọ́n láti sí géètì fún géètì máa padà wá sí géètì fún àmì Ọlọ́run ló bá wọlé àmì Ọlọ́run wọn sọ fún Saheed Òṣùpá pé irọ́ ni kò rí bẹ́ẹ̀ ni mo pa máa wọn àwọn àfáà tó tẹ̀lé àmì Ọlọ́run wọn fi stein snap picture Saheed Òṣùpá àmì Ọlọ́run méjì dúró yàrá wọn nínú pálọ̀ wọn pẹ̀lú Saheed Òṣùpá àmì Ọlọ́run wá sẹ́ndì tí wọ́n ṣe họ́ọ́bì ok mo wá sọ fún Saheed Òṣùpá pé àwọn pípé yẹn máa ń ṣe họ́ọ́bì sí mi nígbà tí àmì Ọlọ́run wá kù ní ọ̀dọ̀ Saheed Òṣùpá náà wá pè mí pé kí n wá sọ́dọ̀ àwọn èmi náà wá gbéra mo wá lọ sọ́dọ̀ wọn ní Lẹ́kì wọ́n ní báwo lọ́wọ́ ṣe jẹ́ mo ní yìnyín jẹ́ parọ́ mọ́ wọn ọwọ́ mi gan ni fóònù chairman yẹn wà táwọn náà fi pè wọlé mo dẹ̀ ń gbọ́ tí wọ́n sọ pé kí wọ́n lé mi dànù nítorí fídíò tí mo ṣe fún bàbá wa Kọ́lá Olóòtú wọ́n ní mo ṣọ́ mo ní ẹ jẹ́ ká pe chairman mi yẹn a dẹ̀ pe chairman mi yẹn ní fídíò kọ̀ wọ́n sọ pé sí bẹ́ẹ̀ ni lóòótọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni owó súnà ló pé kọ́ fún mi ó ní kí n lé dànù ṣùgbọ́n mo sọ pé kọ́mọ yìí kọ́ má sọ̀rọ̀ ìfún yín ṣùgbọ́n tọmọdé bọ́ sọ pé òun lálàá kan yín tó rọ̀sùn ló fi lálàá mo ní mo lálàá kí ṣe pé tí mo rọ̀sùn ọ̀tọ̀ ló jẹ́ pé tí mo rọ̀sùn náà ni kásà máa fọ̀rọ̀ gùn chairman mi dẹ̀ sọ fún Saheed Òṣùpá pé èmi dẹ̀ sọ pé mi ò ní lé wáyé tó fi wá sọ̀rọ̀ yẹn tó gbẹ́dẹ̀ ti di wàhálà mi náà ti ń pín fáwọn báyìí Saheed Òṣùpá bá mi bẹ chairman mi pé kí wọ́n má bínú pé kí wọ́n má lé mi wọ́n ní àwọn náà ti promise mi pé àwọn ò ní lé mi dànù wọ́n ní àmì náà fẹ́rẹ̀ ti wá sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mo gbà ó sọ bẹ́ẹ̀ fáwọn ó sọ bẹ́ẹ̀ mo ní mi gán gbọ́ kó sọ bẹ́ẹ̀ fún yín kásà máa fọ̀rọ̀ gùn Saheed Òṣùpá wá wò pé òkè àwọn làwọn mọ̀ nǹkan táwọn rí pé kí n wá lọ bẹ àmì Ọlọ́run mo wá yarí pé kò possible ẹni tó sẹ̀mí ẹni tí mi ò sẹ̀ ẹ tó wá ní kí n lọ bẹ́ẹ̀ wọ́n ní àfáàsù náà ẹni tí àgbàlagbà rí lórí ìjókòó tọmọdé bá gbọmọbẹ kò lè rí kí wọ́n lọ bẹ̀ mo ní ilé lọ bẹ̀ wọ́n sàn kí n lọ bẹ̀ káṣà máa fọ̀rọ̀ gùn Saheed Òṣùpá wọn á pe ẹnìkan ṣé àmà mi kan wọ́n pè ní system àwọn náà wọ́n mọ̀ gbọ́ fídíò báyìí pé kí n fi lọ bẹ̀ àmì Ọlọ́run pé kájọ lọ ó dùn mí gan ṣùgbọ́n mo wá gbọ́rọ̀ sí Saheed Òṣùpá lẹ́nu àwa gbéra níjọ́ kejì nígbà tá a dọ́dọ̀ àmì Ọlọ́run pẹ̀lú ẹni tí wọ́n pè ní system yẹn wọ́n sọ fún mi ní kí n má sọ owó ń bẹ̀ kí n kà dọ̀bálẹ̀ kí n máa bù lẹ́sẹ̀ so kí n dẹ̀ máa sọ pé kó dáríjì mi lórí nǹkan tí mi ò ṣe bọ́ ọlá Saheed Òṣùpá àti system tí wọ́n tẹ̀lé mi mo ṣe bẹ́ẹ̀ nígbà tá a débẹ̀ a bá gbogbo wọn nínú pálọ̀ wọn àmì Ọlọ́run àtàwọn àfà a bá wọn bẹ̀ mo dẹ̀ dọ̀bálẹ̀ tán mo dẹ̀ bù lọ́sẹ̀ so pé ẹ má bínú sí mi ṣé ẹ má bínú sí mi mo bẹ̀rẹ̀ sí ń bẹ̀bẹ̀ lórí nǹkan tí mi ò ṣe àmì Ọlọ́run wá sọ statement kan ní tí ẹ bá yẹ pé mo rò wò màá ní kó máa nẹ káàkiri àdúgbò ni màá ní kó máa nẹ káàkiri ni mo ti gbọ́ yẹn báyìí mo kàn dìde ní lórí ìkúnlẹ̀ mo dúró sórí ìkúnlẹ̀ mo máa fẹ́ sọ̀rọ̀ bí chairman mi ṣe fàmílà sọ nípa àná mo sọ anything mo kàn sọ ẹkún ni lórí nǹkan tí mi ò ṣe wọ́n mọ̀ nà mí káàkiri tó máa ní ẹ sá má bínú mo bẹ́ẹ̀ má lọ mo ti dáríjì ọ mo sáfi kó ń bẹ nígbà tó wá di ọjọ́ kẹta tá a kó lọ́dọ̀ àmì Ọlọ́run Saheed Òṣùpá wọn wá pè mí wọn náà fa súnà orúkọ súnà tó ń jẹ́ yẹn ta ló fún ẹ sáàmì Ọlọ́run ló fún ẹ mo ní àmì Ọlọ́run kọ́ èmi mo fúnra mi wọn ní olófún rẹ wọn ní kò dáríjì ọ máa ṣe tiẹ̀ lọ ọ̀rọ̀ yẹn owó náà kí n yẹn ara mi kò dáríjì mi kí n máa ṣe tèmi lọ tó èmi náà sì gbà fọlọ́hún mo bá ń ṣe tèmi lọ mo bá ń rìnàjò ayé mi lọ lálẹ́ mọ̀ pé ogun bẹ níwájú fún mi àti máà tí wọn ò lé mi dànù yẹn bí máà yẹn tó jẹ́ chairman mi bó ṣe wọnú àdánwò látọ̀dún náà lọ́hùn lélẹ́yìí o máa yẹn ta gbogbo nǹkan tó ní ọta trailer ọta company ilé ẹjọ́ kan lókù bẹ́ẹ̀ tí máa yẹn fẹ́ ta báyìí tó fẹ́ ta ní 600 million kẹ́lẹ́ bá mọ̀ pé bí máa yẹn ṣe lówó lọ tó tẹ́lẹ̀ gbogbo nǹkan ẹ̀ lọ́tàn ilé ẹnìkan lókù tó fẹ́ fi san gbèsè báyìí táà ń gbàdá pé kéèyàn wá rà àmọ́ bí tógun ti wá tó asátẹ̀síwájú àmọ́ kí ló fa sábàbí tí mo fi ń rí ìkọlù King Dr. Saheed Òṣùpá olófin mátàgbàmọlẹ̀ èmi tí mo ní mo nífẹ̀ẹ́ wọn táwọn náà sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ àwọn kí wọ́n yẹ̀wò àwọn kan ti yẹ̀wò náà ọmọ ìnífẹ̀ẹ́ mi tọkàntọkàn wọ́n lọ fa tí mo fi wá rí ìkọlù wọn ẹ gbọ́ lé nì bó ṣe di lọ́jọ́ kan èmi àti Saheed Òṣùpá à ń sọ̀rọ̀ bá ṣe wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa kọ̀rọ̀
wọ́n sọ pé àfa rẹ̀ àmì ọlọ́run bí ṣe mẹ́ṣẹ̀ àmì ọlọ́run báyìí mo kàn tẹ̀ rìkọ́dì ni kí ni ní sèmi tẹ̀ rìkọ́dì ni pé mo máa fẹ́ tún ọ̀rọ̀ wọn gbọ́ torí àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n làákàyè máa wà ń bẹ̀ ètò ìrẹsà àwọn kí n tó ẹ̀ tún gbọ́dọ̀ tí mi ò bá gbọ́ dáadáa bí Òṣùpá ti sọ fún mi pé àfa àmì ọlọ́run yẹn wípé ẹnìkan ó ṣoore fún ọ̀ràn ní Mẹ́kà ó tún ra mọ́tò fún wípé ẹni yẹn padà wá sẹ́ nígbà tí ẹni yẹn padà wá sí àmì ọlọ́run sọ pé àwọn jókòó papọ̀ àwọn àfa wípé wọ́n sàṣẹ nìyẹn ọlá rẹ̀ rinlẹ̀ tó dẹdun arinlẹ̀ rabaraba rẹ̀ ló tún pa ẹnìyẹn bẹ́ẹ̀ ni Alhaji Saheed Òṣùpá sọ fún mi evidence ń bẹ lọ́wọ́ mi o yes proof ń bẹ lọ́wọ́ gbogbo tó ń bà mí lọ́kàn jẹ́ tó ń bà mí nínú jẹ́ ni pé nígbà tí wàhálà ìṣẹ̀lẹ̀ nípa ti fídíò bàbá Kọ́lá Olóòtú tí gbogbo ẹ ti di rántó tí Alhaji Saheed Òṣùpá sọ fún mi pé àmì ọlọ́run ò dáríjì mi àmọ́ kí n máa ṣe tèmi wọ́n wá fọ gbólóhùn kan jọ yẹn wọ́n ní kí n wá rí àwọn pé àwọn máa introduce mi sí àfáà kan wọ́n máa ṣiṣẹ́ fún mi ọkàn mi balẹ̀ nígbà tí mo padà wá dọ́dọ̀ Alhaji Saheed Òṣùpá wọn ò dọ́rọ̀ yẹn sọ mọ́ ṣùgbọ́n mo wò pé tó Ọlọ́run tó fi sọ ẹ̀ sọ mi láti ìgbà tí mo ti wà nínú oyún ìyá mi títí di wákàtí tó ìlú náà jánu kó ń bẹ̀ mo dẹ̀ ń bá láìfù mi lọ kó dẹ̀ dùn mí torí pé mo mọ̀ pé Alhaji Saheed Òṣùpá wọ́n jẹ́ ni tó máa ń ronú jinlẹ̀ gidigidi tí máa fún mi lẹ́nìkan tó ń ṣiṣẹ́ fún mi tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ní aburú lọ́la kí má padà máa sọ fáyé pé Òṣùpá ló fún mi lẹ́ni tó ń ṣiṣẹ́ fún mi o lèmi fi rò bẹ́ẹ̀ yìí dẹ̀ bí wọ́n ó dẹ̀ já mi kúrò ń bẹ̀ nígbà tí Alhaji Saheed Òṣùpá wá sọ tí àmì Ọlọ́run ṣe fẹ́ nìkan fún mi mo ṣe wá di wọ́n mọ́ pé mo wọ ga o mo ti wọ ga o àti gbà yẹn inú ọ̀tá mi ti ń bàjẹ́ àwọn kan ṣe mí tí mi ò lè bá gbogbo ọmọ Nàìjíríà sọ mo wá fi ń compare ẹni tó jẹ́ pé chairman mi aláàánú mi yẹn tó ṣe gbogbo ọlá tiẹ̀ náà ti lọlẹ̀ tó jẹ́ pé property ẹ̀yọ̀kan lókùn tó fẹ́ tà láti fi san gbèsè báyìí ẹni tó jẹ́ aláàánú mi Ọlọ́run má jẹ́ kẹ́ni inú òkú mọ́ pé mo ti wà ní àdánwò dákun ṣàánú Ọlọ́run kó mi yọ gbogbo àwọn nǹkan tó wá tó ń ṣẹlẹ̀ sí mi náà ìyá súnà oyún rẹ̀ di 8 months 2 weeks ó dé hospital báyìí wọ́n bá sọ pé ọmọ ti kú sínú ọmọ kú sínú kẹ̀ mo pe Alhaji Saheed Òṣùpá mo pè wọ́n ní Amẹ́ríkà a ṣe fídíò kọ ìyá súnà lọ sórí bẹ́ẹ̀dì yìí ọmọ kú sínú ní March 23 2024 lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo pè wọ́n l'Amẹ́ríkà mo ṣe fídíò kọ pẹ̀lú wọn mo ní kó wo ìyá súnà lórí bẹ́ẹ̀dì mo ní ọmọ ti kú sọ́ta rẹ̀ nínú wọ́n sọ pé kí wọ́n ti ṣe CS o ǹjẹ́ ló lábẹ́ bí ṣe CS 300,000 naira Alhaji Saheed Òṣùpá sọ fún mi pé kò sówó lọ́wọ́ àwọn l'Amẹ́ríkà táwọn wà ṣùgbọ́n wọ́n bá mi pe Nàìjíríà pé bọ̀ kí n bá wọn manage iye tí wọ́n bá sẹ́ndì wọ́n ní àwọn sẹ́ndì 30,000 naira sí mi 30,000 naira yẹn àti tí wọ́n bá máa rí láàárọ̀ lálókù wọn ò dá mi lóhùn Ọlọ́run dé bàṣírí ń bò mí mo rówó CS yẹn san wọ́n gbé ọmọ yẹn jáde nínú ẹ̀ ní 2024 mo tún tẹ̀síwájú ìrìn àjò ayé mi mo ń bọ̀ ní ṣọ́ Alhaji Saheed Òṣùpá àwọn kan àtàkì mi wọ́n bà mọ́tò mi jẹ́ wọ́n fẹ́ pa ọ̀tá mi gbogbo ayé lórí fídíò yẹn gbà yẹn bẹ́ẹ̀ ni gbà tó dijọ́ kejì mo wà lọ́sítù mo kọ̀ Alhaji Saheed Òṣùpá pé báyìí ló máa ṣe ṣẹlẹ̀ lálẹ́ náà tí mo kó ń ṣó wọ́n ní àwọn náà máa mú bá sáárín wọn tẹ̀fí dápa máa mú bá sáárín o mo ń gba dípò lọ lọ́sítù Alhaji Saheed Òṣùpá wọn ò ṣe nǹkan kan fún mi náà gbà yẹn mo tún bá ẹ̀jẹ̀ tó mi wo tó ìfẹ́ tí mo ní sí wọn ó jinlẹ̀ gan ó lágbára gan ní kì í tí torí owó báyẹn ṣe àwọn kan tó pè mí látàbúrò pé àfáàsùn náà kì í jọ kí n kó kámẹ́rà àtàwọn kílò mi ká lọ interview Alhaji Muyala Alabi Thunder ipe ní àmọ́ ti yẹ kí n tún máa fẹ́ gbà kí n sọ fáwọn wọ́n tó pé Alhaji Saheed Òṣùpá ipe àwọn kan báyìí wọ́n pè mí lábúrò pé kí n lọ interview Alhaji Muyala Alabi Thunder nítorí mo ṣe lóyà sí wọn wọ́n sọ pé àfáàsùn náà ọgbọ́dọ̀ lọ́wọ́ tó bá lọ máa bínú sí o wọ́n tún ṣe bẹ́ẹ̀ náà mo ṣe bẹ́ẹ̀ ìyìn dáhùn pípọ̀ yẹn lóhùn àwọn ẹ̀gbọ́n máa wò mí lábúrò báyìí nígbà tí mo sí studio mi ní last year mo send fídíò sí wọn pé bàbá nítorí ọmọ yín ṣẹ̀ṣẹ̀ sí mi o inú wọn dùn wọn ṣàdúrà fún mi wọn wá bí mi fúnra lára wọn pé súnà kí ni nǹkan tó ti rà sínú studio yẹn wọn ní kámẹ́rà lókun tí mi ò ti rà wọn ní èlò bí kámẹ́rà èlò mo ní asápanu pọ̀ sí òkè bí kámẹ́rà 800,000 wọn ní èlò ní half 800,000 ní 400,000 wọn ní òkè àwọn máa assist mi pẹ̀lú 400,000 àfi tí mo bá máa rí ní àárọ̀ ìlókù studio yẹn gan ti lé ní 1 year báyìí wọn ò ṣe fún mi tó fi bínú àmọ́ tá a bá lọ show lẹ́ẹ̀kọ̀ọ̀kan jọ 20,000 wọ́n ti fún mi 50,000 naira bí ẹ̀mejì tá a bá lọ show wọ́n dẹ̀ tó kúrò show làwọn ó ti ná tán á sanwó wúbà tá a gbé wá gbà tí mọ́tò sì fi wà lọ́wọ́ mi máa rí kó sínú mọ́tò gbà tí ó sì mọ́tò mọ́ báyìí sí wúbà là ń gbé káàkiri nígbà kan kí n tó kúrò gbogbo àwọn bọ́ọ̀sì bá bá mi á tó ti há owó tán màá tó ti ná ju owó tí wọ́n fún mi gan lọ lọ́dún kan àfa àlíláfi wọ́n wọ díẹ̀ mi wọ́n send picture Alhaji Wasiu Alabi Pasuma àti ìyàwó wọn wọ́n send picture wọn ẹ̀sìn mi rẹpẹtẹ wọ́n sọ pé àfa Pasuma send me your account details wọ́n pè ta lélẹ̀ máa lọ wo picture wọn bí ẹ ṣe pè mí nìyẹn àfa Pasuma afẹ́ kó bá wa ṣe birthday shout out fún Alhaji àni ìyàwó Alhaji Wasiu Alabi Pasuma wọn pé kí n send account number mi mo tẹ gbogbo kíni mọ́lẹ̀ pàpàpàpàpà mo send ẹ̀ sí Alhaji Saheed Òṣùpá pé nǹkan báyìí mo rí o àwọn gan sọ mi pé àfa Pasuma mọ́dà wọn lóhùn mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé mo ṣe lóyà tán fún wọn mélòó mo fẹ́ kà mo sì ń bá ẹjọ́ ayé mi lọ bàbá Kọ́lá Olóòtú àti Alhaji Saheed Òṣùpá wọ́n parí ìjà wọn ní ilé lọ́dọ̀ bàbá yẹn mọ́ wọn ò lè fà mí lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn pé ẹ bá mi forí jọmọ yìí mo wò pé tó mo tún bá ẹjọ́ ayé mi lọ nígbà tó wá di last year 2025 tí yà súnà tún lóyún mi tó wá fẹ́ bímọ wọn ní CS náà ni ó fi bí tó ọ̀dẹ̀ gbà kámú nígbà tó fẹ́ bímọ tán tá a gbóyàn tá a gbọ́ ọmọ true CS ọ̀dẹ̀ tó yá yọ ọmọ fún Alhaji Saheed Òṣùpá pé àti bímọ o àti bímọ ọlọ́wọ́ wọn dẹ̀ kí mi wọn ní àti ẹ̀ ti dúpẹ́ àti gbóyàn àti gbóhùn ọmọ wọn ọ̀dẹ̀ fún mi nìkan èmi náà ọ̀dẹ̀ béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ìjọ ìwà bọ́sọ̀ di 25 of December tí wọ́n máa ń ṣe white agbada party ìgbà tí mo dẹ̀ ṣe kó mọ ọmọ mi tán tá a sọ ọmọ lóko tán mo dẹ̀ gbé agbada wọ̀ mo dẹ̀ gba party wọn lọ tá mo débẹ̀ mo ṣe rí mi lọ́ọ̀kan báyìí tẹ bá rántí fídíò yẹn mo play last time tí wọ́n ní kí n lọ delete àwọn yẹn kí n lọ delete mo ṣe fojú kan bẹ́ẹ̀ pa súnà báwo ni kó mọ àmọ́ ni mo ti ṣe lé ní mo ṣe mo ṣe tán náà ni mo bọ̀ wá sí show then mo jẹ́ ní 400,000 owó studio mo ní bẹ́ẹ̀ ni sà àtọwọ́ ọmọ náà mo jẹ́ lówó ọmọ náà pè mí tí lè bá mọ́ káwọn san gbogbo gbèsè àwọn mo ní mo ti gbọ́ sa kámẹ́rà gbé náà gbogbo àwọn náà ló fẹ́ ra wọn sọ nígbà tó lè di on the 26 mi ò pè wọ́n mo pé wọ́n mọ arrest ó wá di on the 27 of December wọ́n á pè wọ́n láti gbà yẹn títí wọn ò pè kọ́ mi di January 17 yẹn mo á dorí kodò mo á ro gbogbo flashback pé kò sí any challenge tí mo bá ní tí wọ́n bá pe bàbá yìí wọn ò ní attend sí mi tó dẹ̀ jẹ́ wípé tí wọ́n bá fẹ́ rán mi iṣẹ́ wọ́n pè mí lọ́wọ́ kan ni mò ń dáhùn gbogbo àròkàn yẹn ló jẹ́ kí wọ́n lọ ṣe fídíò tí mo ṣe ní January fídíò yẹn ló fẹ́ di wàhálà nígbà tí àfa Saheed sí torí fídíò yẹn ó bí wọn nú wọ́n dẹ̀ pè mí àfa Súnà níta ẹsẹ̀ kú díẹ̀ káàtó wọ́n láwọn dẹ̀ fọlọ́n bẹ̀mí kí n lọ delete fídíò yẹn ó dẹ̀ gbà sí àfa Saheed sí tó lẹ́nu mo dẹ̀ lọ delete fídíò yẹn mo dẹ̀ gbójú ń bẹ̀ kí Alhaji Saheed Òṣùpá bẹ́ẹ̀ ṣe block mi ní WhatsApp nìyẹn tó Alhaji Oge Namsat message gbọ́ sọ̀rọ̀ yẹn nìyẹn wọ́n á pè mí àfa Súnà create mo fi lọ sí fídíò báyìí mo ní fídíò yẹn mo tẹ̀ ti delete àfa Saheed sí tó tẹ̀ kí n delete mo ní mo dẹ̀ ti delete wọ́n á ní kí ló ṣẹlẹ̀ wọ́n á ní báyìí ni ọbọ̀ ń ṣe fún mi any challenge tó bá dé bá mi wọn ò ní yọjú tó bá dẹ̀ fẹ́ràn mi sí ọwọ́ kan wọ́n
mi ti máa da wọn lóhùn mo dẹ̀ mọ́ gbogbo tẹ́mi gan fara gbà látara bí mo ṣe ń bíjà àmọ́ kò ṣe é sọ fáyé mélòó mo fẹ́ kà àbí tá láàánú mi náà tó náà ti rẹ́ẹ̀kì látara pé báyà ó fara gbá mi Ọlọ́run mélòó mo fẹ́ kà mélòó mo fẹ́ sọ kásà má fọ̀rọ̀ lájọ́ oyè má sọ̀tọ̀ wá sọ pé àwọn ọ̀dà sáà mi dáadáa pé frustration ló ṣe mí frustration ni pé àwọn gan ò ṣe dáa wípé gbogbo ayé ti rí mi mọ́ àwọn àti Alhaji Saheed Òṣùpá wípé káwọn ṣe nǹkan dáadáa fún mi wọ́n ní ó dẹ̀ pé last night mo wá ságídí gbó pé ìgbà tí àwọn sọ pé abáṣọ ya gbé mọ́tò yẹn tẹ̀lé wa lẹ́yìn kájọ lọ síbì kan mo sọ pé kò sí mọ́tò lọ́wọ́ mi mọ́ wípé kódà ìpínlẹ̀ kò sí mọ́tò lọ́wọ́ mi mo ní bẹ́ẹ̀ ló ti lé ní wọ́n yẹ tẹ̀lé pé gbogbo àwọn máa ń gbé káàkiri wọ́n ní àwọn gbọ́dọ̀ wá nǹkan ṣe sí pé wọ́n ní àwọn àti Alhaji Saheed Òṣùpá àwọn máa wá nǹkan ṣe sí wọ́n dẹ̀ tún jẹ́ kó yé mi wípé kí n lọ kọ sítórì wà báwọn máa sponsor fíìmù wípé wọ́n á yà ń bàdàn àwọn dẹ̀ polówó ẹ̀ ní ọ̀fẹ́ ní Àgídìgbò wọ́n dẹ̀ wọ́n sọ pé àwọn máa pe ọmọ aládùn yẹn kó wọ́n polówó fíìmù ẹ̀ lọ́fẹ̀ẹ́ láì gbó lọ́wọ́ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún baba aládùn kásà má fọ̀rọ̀gùn wọ́n bá mi pe Alhaji Saheed Òṣùpá ní January ọdún 2026 wọ́n bẹ̀ wọ́n pè mí padà wọ́n ní wọ́n ti unblock mi pé kí n pè wọ́n kí n bẹ̀ wọ́n mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ mo pè wọ́n mo bẹ̀ wọ́n mo sọ kó sí wọn lọ́rùn Alhaji Saheed Òṣùpá wá sọ mi pé Afásúnà ṣé mo sọ pé tí mi ò bá yẹ pé àwọn fáǹsì mi lè ṣe fún ẹ náà mo nílò tẹ́ máa sọ fún mi sọ ma pé Yomi Amsat tó ń tẹ̀lé yẹn kan fáǹsì mi ni mo ní mo mọ àmọ́ tú wọn kọ́ ni mo fi mọ àlàyé Yomi Amsat o àlàyé Yomi Amsat wà lè nífẹ̀ẹ́ mi nítorí Alhaji Saheed Òṣùpá mi ò mọ o wọ́n ní mo mọ̀ pé fáǹsì ni wọn kódà mo lè sọ fún Yomi gan kó máa yẹ pé kó má sànú ẹ̀ àmọ́ ní ẹjọ́ sáà mo máa ń bẹ̀ wọn lórí fóun wọ́n dẹ̀ kọ́ ti fún Alhaji Yomi Amsat wọ́n dẹ̀ sọ pé kí n tó lọ kọ́ sítórì wà pé àwọn sponsor àwọn kò mọ́tò lẹ́ nílùú Ìbàdàn mo ní mo ti gbọ́ ẹ ṣé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn kásá má fọ̀rọ̀gùn ojú ọ̀sẹ̀ kejì lọ Alhaji Yomi Amsat wọ́n travel lọ London wọ́n tó dé London àtúnjọ sọ̀rọ̀ wọ́n á jẹ́ kó yẹ wọ́n pé bàbá ẹ jẹ́ ká kọ́ mú ọ̀rọ̀ mọ́tò kúrò torí mọ́tò náà ni a máa gbé kàkàkí bẹ́ẹ̀ fẹ́ wá síbi rally yín àtàwọn ọmọ everything wọ́n dẹ̀ sọ pé àwọn ti dé sí Nàìjíríà gbàtọ́ dẹ̀ di February wọ́n dé sí Nàìjíríà a lọ bá wọn ní March a lọ kí wọn ǹjẹ́ ká wá sọ̀rọ̀ wa Afásúnà mọ̀ ń bọ̀ amáríà títí àti lo 4 days lọ́dọ̀ wọn ní Ìbàdàn l'Àgídìgbò pẹ̀lú àwọn hòtẹ́ẹ̀lì tá à ń sùn àríra sọ̀rọ̀ tá a bá máa ríra Afásúnà a máa sọ̀rọ̀ wọ́n tún lọ a máa sọ̀rọ̀ wọ́n tún lọ tí kì í dé ẹ̀rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ajá tó rí ni tó ń yọ̀rù tẹ́lẹ̀ tó wá di pé orí ni tó ń gbó kéèyàn ó fura tó wọ́n bá mẹ́sẹ̀jì wọn ní bàbá àwa ti ń padà lọ sípò àdèwà sípò wọ́n á mẹ́sẹ̀jì wọn láti gbà yẹn wọn ò reply mi gbogbo ọ̀tá jọ sọ mọ̀rin bàbá ò dá mi lóhùn wọ́n lè tún continue life mi pé tó àjùmọ̀bí ọ̀kan tàánú iná tó lọ́n bá ń sìn níṣẹ́ ní lóore lẹ́yìn ìgbà yẹn mo tó fẹ́ gba oore kan lọ́wọ́ ẹnìkan ẹni ẹ wá pè mí ní kí n wá sọ́fíìsì ọ̀hún wọ́n á lọ bá ń bẹ̀ ẹni ẹ wá bí mi pé kí ni mo ṣe fún Òṣùpá wọ́n bá tún torí kò rò pé wọ́n ní Òṣùpá pé àwọn pé ẹni oore náà kéré ni àbó tóbi ni káwọn máa ṣe fún Afásúnà ẹni ẹ wá sọ pé òun máa ń rí kọ́ mi tó máa ń pè òun ó lóun ọmọ gbé kọ́ mi ni mo wá wò wípé wọ́n tún ti dọ́dọ̀ ẹ̀yin náà wọ́n náà wá wò pé ọmọ yóò ṣe àwọn Saheed Òṣùpá kó ló dẹ̀ mú àwọn mọ́ra báyìí táwọn fi ń ṣe báyìí fún ọmọ yìí làwọn fi pè mí làwọn fi sọ tinú àwọn kó lè tán nínú àwọn ẹnìkan tó fẹ́ gbéṣẹ́ fún mi wọ́n ní Saheed Òṣùpá sọ pé káwọn má gbéṣẹ́ fún mi kí ni mo ṣe ẹni tí mo fi gbogbo ojú ayé mi sìn tó dẹ̀ tún wá jẹ́ pé aláàánú kan tó tí mo ní tú pé mo bìjà yín lẹ́ni náà tó fi dẹ́dun arinlẹ̀ báyìí tó tún wá wà ní ìdààmú kó ló bá mi pẹ́ nìyẹn gbogbo ọmọ Nàìjíríà ẹ bá mi ṣàdúrà kó ló bá mi gbé nìyẹn lórí sókè padà ó ṣe gudugudu méjì yàrá bẹ́fà lórí ayé mi gbogbo tí mo sọ gbogbo yẹn mo rò papọ̀ tí mo fi rò papọ̀ Alhaji Saheed Òṣùpá tí wọ́n á mọ gbogbo tí mo ti face gbogbo ìdojúkọ mi gbogbo challenges tí mo bá ní tí mo bá pè wọn ò ní attend tọrọ yẹn bá ti wá die down wọ́n tún send fídíò sí mi pé kí n jáde ni màá bá tún bá wọn jáde ẹnìkan send voice note sí mi lẹ́nu pé ìwọ mo ti ń tẹ̀lé Òṣùpá tó tún ní opportunity àti súnmọ́ ọbẹ̀ sọ pé o ti jẹ́ 5 million naira yìí nínú owó ẹ̀fọn ni owó tí mo gbàdúrà wà Alhaji Saheed Òṣùpá 50,000 naira ni tí mo bá purọ́ kí ìṣẹ̀dá wọn kó fìyà jẹ mí wàláì gbogbo tó wá ń bá mi jà tí mo tún rẹ́rìn tí mo ń gbà mọ́ra tí wọ́n tún wá yẹ kí Alhaji Saheed Òṣùpá tó tún wá máa block àwọn aláàánú mi pẹ̀lú gbogbo bí mo ṣe gbà fún wọn tí mo dẹ̀ fi gbogbo ayé mi sí wọn lóòótọ́ wọ́n fún mi lórí ọ̀fẹ́ tí mo sún mọ́ wọn mọ́ lóore gbogbo ọmọ Nàìjíríà yóò sì nìyẹn tí mo fi ṣe fídíò fún wọn ẹni tí mo ti fẹ́ ni wọn kì í pé intentionally ìfẹ́ lómi mo fi ṣe ìfẹ́ lómi kọ́ mo fi ṣe tí mo bá parọ́ bọ̀ wọn kẹ́lẹ́dà ó fi àjẹ mí wọ́n máa ń pòwe kan fún mi wọ́n á sọ fún mi pé mo bu àmì Ọlọ́run ẹni tí ò sọ̀rọ̀ fún yẹn ó lè ṣèkà fún yẹn wọ́n sì wá yé mi ní nítorí ọlọ́gbọ́n Nàìjíríà tí mo bá parọ́ kọ́ mọ́ dà fún mi lọ ayé gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ tí mo bá parọ́ kì í má jèrè wàláhì mo tí mo dojúkọ lábẹ́lẹ̀ nìyẹn mo tí mo dojúkọ nìyẹn gbogbo ní jẹ́ ìsànú mi kó lóore mi ọmọ kú mo ti ta gbogbo nǹkan ní rẹ̀ kó má kú èmi náà kó lọ gbé mi lórí sókè jù báyìí lọ ẹlẹ́dàá àwọn òbí mi ló jẹ́ kí n máa tọrọ jẹ gbogbo àánú tí mo ṣàwọn èyí tí mo fi péjì mi sáwọn ènìyàn mo fi ń ṣe pé bí akọ́lọ́ wo àánú yẹn kó lọ fi gbé mi náà dìde ni mo pass through a lot gbogbo Nàìjíríà yìí tó ṣẹlẹ̀ nìyẹn nítorí yìí mo fi forí gbá àwọn èèyàn káàkiri bàbá kọ́lọ́ ló tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ everybody bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmì Ọlọ́run yẹn náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lójú kí pariwo síta pé tí nǹkan bá ṣe mí kí wọ́n mú àmì Ọlọ́run àti Alhaji Saheed Òṣùpá nítorí Ọlọ́run yìí tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ̀mí àwọn ọ̀tá tí mi ò lè rántí kan tó ti ṣẹlẹ̀ sínú àtàwọn ìdílé mi gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátápátá nípa àmì Ọlọ́run tí mo sọ pé Alhaji Saheed Òṣùpá sọ fún mi evidence ń bẹ lọ́wọ́ mi wàláhì kàfẹ́ pé fún ètò ìdíwọ́ kan wọlé evidence ń bẹ lọ́wọ́ mi kìí ṣe pé bí a mo ní bad intention fún Alhaji Saheed Òṣùpá nítorí pé mo máa ń tún ọ̀rọ̀ wọn gbọ́ mo máa ń mú ọgbọ́n àti làákàyè bẹ́ẹ̀ ni wàláhì tàláhì tí mo bá fẹ́ kí Alhaji Saheed Òṣùpá ó ṣubú yàtọ̀ sí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run ọ̀gbìn lẹ́dùn bá ro jẹ́ kí n lọ ṣubú lójijì. gbogbo ẹ̀yin tẹ́ ń blame mi pé mo ṣe sọ̀rọ̀ mo pay voice note tí bá ń gbé lẹ́yìn tó ta ní bá ti kú ẹ̀yin náà máa blame pé wáyé tí o fi pariwo rẹ̀ síta wáyé tí o fi pariwo wọn síta ló jẹ́ kí n pariwo síta mo pass through a lot. Afásúnà ó lè pariwo Saheed Òṣùpá síta ó lè pariwo àfáà mi Ọlọ́run síta bet kí n tó play next video ẹni o did you check on yourself ṣé wọ́n fúnra rẹ̀ owó ra ẹ̀ kí ló dé nínú ayé tó ráàánú gbà wọ́n lájùmọ̀ bí òkan tàánú ẹni tọ́lọ́run bá rán sí ni ó bá Saheed Òṣùpá rìn ó ráàánú gbà lọ́wọ́ ẹ̀ ó bá mi Ọlọ́run rìn ó béèrè oore títí
kọ́ introduce ẹ sí gbá, kọ́ introduce ẹ sáwo, kọ́ introduce ẹ sí kòkò bàbá àṣàsùn. Àmì Ọlọ́run according to what you said, ó lámì Ọlọ́run ò introduce ẹ sí wọn. Ǹjẹ́ o ti béèrè lọ́wọ́ ara ẹ̀ pé kí ló wà lára àwọ̀ fún ara ẹ̀? Okay. Oríyọmí Òkìkí ọmọ Amusa, gbogbo wa la mọ̀ wípé ó máa ń help àwọn èèyàn, ó máa ń ṣe gbó, máa ń ṣàwo. Òdòdó Oríyọmí ò tún ráàánú gbà ń bẹ̀. Ó sọ̀rọ̀ mọ́tò, wọn ò ra mọ́tò fún ẹ. Ẹni tí ò súnmọ́ Oríyọmí tó ẹ, tó súnmọ́ Saheed Òṣùpá, súnmọ́ gbá súnmọ́ àwò, náà kó 600,000 fún owó ilé. Ǹjẹ́ o béèrè lọ́wọ́ ara ẹ̀ pé kí ló yí ẹ lára, kí ló wà lára tiẹ̀ gangan? Ẹ̀yin tẹ́ ń wò mí, tọ́rọ̀ tí mò ń sọ ìbá mú yẹ̀sì, ẹ jẹ́ kí n mọ̀ o. Ṣé àáfàá súnà ó chẹ̀kì ara ẹ̀ fúnra rẹ̀? Ṣé kì í ṣe pé tó ń bá ẹ fà á, tó ń bá ẹ jà ló wá kọlu tó fi lọ́n play òun voice note Alhaji Saheed Òṣùpá síta? Ẹjọ́ ò ní ṣẹjọ́ ẹnìkan má mọ̀ dẹ́ o. Àáfàá súnà, mo máa ń sọ lórí péjì mi, Yorùbáwùyí lórúkọ mi. Mo láwọn tó bí mi onílàákàyè ni wọ́n. Bàbá mi sọ fún mi kó tó kúrò láyé. Wọ́n ní nígbà tí ọ̀tá ẹ bá dìde lójijì, as in ọ̀tá ẹ tó ń ṣe bí ọ̀rẹ́ fún ẹ, ó ní kò possible kí ẹni tó jẹ́ ọ̀rẹ́ fún ẹ kó di ọ̀tá ẹ lójijì. Bàbá mi nígbà tí ọ̀rẹ́ bá dìde, all of a sudden ọ̀rẹ́ ẹ kàn dìde, ó kàn di ọ̀tá fún ẹ. Ó wá ń bá ẹja àjàfọ́ lójú, ìjà díjúdíjú. Bàbá mi ní kò kí n ṣe ọ̀rẹ́ ẹ láti ilẹ̀. Ó lọ́tàá ni. That person is just tired of pretending. Àáfàá súnà, bóyá mi Ọlọ́run, bóyá ó ti rí níwájú pé tóun bá ṣe ẹ́ lóore bó ṣe máa padà rí fún òun ni. I am not saying bó ṣe jẹ́ nìyẹn. Now, Saheed Òṣùpá olóṣèyàn kan fún ẹ, kò help ẹ, o bímọ, o ṣe gbá, o ṣàwo. Gbogbo yín máa ń believe pé internet máa help. Internet ò kì í help situation, ó máa ń bà nǹkan jẹ́ ni. Internet máa ń fọ́ nǹkan ní ojú ni, kò lè help situation ẹ̀. I wish pé pàtó bọ́tà yẹn o play voice note Alhaji Saheed Òṣùpá. Tó bá máa play ìgbà tó jọ dùn fún yín, tẹ́jọ́ ń ṣàwàdà. Kó wá mú lára àwọn fídíò tẹ́jọ́ ṣàwàdà, kó wá play ẹ̀, kó wá bọ́ síta, kó wá sunkún. Gbogbo èèyàn ẹ gbà mí. Alhaji Saheed Òṣùpá ń bá mi jà. Kí ni mo ṣe fún Alhaji Saheed Òṣùpá? Ẹ jọ̀ọ́ bá mi bẹ̀ wọ́n. Ẹ tó jùyàn lọ lè jùyàn nù. Mi ní kó dákẹ́, èèyàn kí ń dákẹ́ kú. But ní lọ fídíò tó play, voice tó play yẹn máa play mi bí propaganda voice note ló play. I will tell you the truth. Mi ò ní gọ sẹ́yìn kankan. Mo máa sọ tọrọ fún ẹ. Kò kí ń ṣe voice note tó yẹ kó play ló play yẹn. Kó wá play wà tó jọ ń dùn láàrin yín. In the first place, why tó ń record Alhaji Saheed Òṣùpá? Tó kó máa ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n, torí ẹ̀ ló ṣe ń record ẹ̀, ó máa ń tún voice note ẹ̀ gbọ́. Tí sọ̀rọ̀sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ kó máa rántí mọ̀ gbọ́. We should all learn from this. And internet, as time goes on, ó máa jẹ́ kí àwọn ọ̀dọ́ wòyí kó má rí àánú gbà lọ́wọ́ àwọn olówó. Wọn ò ní jẹ́ kẹ́ lè súnmọ́ àwọn mọ́, because they will believe pé àwọn ọmọ yẹn ti ya wèrè o. Ó sọ ẹni tí bá wọn ṣá ẹ sí recording ni. Ǹjẹ́ wọ́n fún ara ẹ̀, ǹjẹ́ owó ara ẹ̀ wò pé kí ló ṣe ẹ́ tó ra àánú gbà? Ṣé kìí ṣe pé ọ̀rọ̀ ìgbín òkè rìn kò kà láàánú? Ṣé kìí ṣe pé àrùn ẹ̀ wà lára ẹ̀? Gbogbo ohun tó ń sọ, you are talking too much. Ó ń sọ̀rọ̀ jù. Ẹ tó fẹ́ bẹ̀bẹ̀ àṣà Saheed Òṣùpá ní ẹni tó ṣẹ̀ ẹ́ ní kó ṣe sọ́ọ̀rì, àbí ò ní lè ṣe ní gbàmí lè yàn gbà. Àìgbà méṣẹ̀ mi èrò ló ṣe ń claim yìí. Tíyàn bá lè sọ̀rọ̀ jù, tíyàn bá bí di pé àṣírí lágbájá wà lọ́wọ́ mi, á padà jẹ̀bi.
ayé ti di ayé pé àwọn èèyàn ò kí ẹ̀ mọ̀ like me kí èèyàn sọ pé ìjọ tí èèyàn bá sọ fún mi pé Yorùbáwùyí àṣírí ẹ̀ wà lọ́wọ́ mi ìjọ yìí mo ti hate ẹ̀ bẹ́ẹ̀ ni mi kò fẹ́ kí nǹkan bàjẹ́ ni àṣírí ẹ̀ wà lọ́wọ́ mi ìjọ yìí gangan ni lèmi ti hate ẹ̀ mo lè ti rẹ́dà ti bá ẹ̀jà mo gba ẹ̀hún ti rẹ́dà ti máa fìtínú ẹ̀ kí n máa fòwú ẹ̀ tó máa fi sọ àṣírí tó wà lọ́wọ́ ẹ̀ yẹn sọ gbé kó sọ tó bá sọ̀rọ̀ nǹkan máa bàjẹ́ tó bá sọ ó yà nǹkan tó bàjẹ́ dà pẹ̀lú gbogbo nǹkan tó sọ yẹn ń sìn inú wa àti Saheed Òṣùpá ní tiẹ̀ bàjẹ́ ta lọ́kọ̀ ẹ̀ balẹ̀ mọ́ báyìí nísìn you are going to àmì Ọlọ́run sọ pé kíníkan all these things o ti try lábẹ́lẹ̀ o ìparí according to what you said then come online kó wá ṣe show fún àmì Ọlọ́run kó ṣe show fún Saheed Òṣùpá bí ẹ gbà mí o àwọn bàbá mi méjèèjì yìí wọ́n ń bá mi jà mi ò dẹ̀ lẹ́jọ́ tí mo fẹ́ bá yín rò ẹ̀yin èèyàn bá mi bẹ̀ wọ́n á pè wọ́n àwọn tó súnmọ́ wọn á pè wọ́n but you guys are fond of ó fẹ́ pa mí ni o tó bá ti kọ́ bèrè pẹ́ lọ́wọ́ kíní kan láyé tàwa yìí jẹ́ ká play n tó bí wàhálà yẹn gangan kalẹ̀. tí nǹkan bá ti ṣe mí tó ṣe àwọn ẹbí mi Òṣùpá ní kẹ́ ẹ mú àti àmì Ọlọ́run. dey play. gbogbo ẹni situation tó bá ti wà nílẹ̀ láyé ìbájọ́ ta ẹ ló ṣẹlẹ̀ sí ìbájọ́ rẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni kí o máa sọ ń bẹ̀. kí o máa sojú ṣáájú. òtítọ́ ọ̀rọ̀ tó Òṣùpá sọ pé kéèyàn sọ ilé mi ó sọ Oríyọmí Hamzat ẹ̀yin ń bẹ̀rù Òṣùpá ẹ̀ lè sọ títọ́ ẹ̀ lè sọ dodo ẹ̀ dẹ̀ ń pera yín ní ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn bá wí àákú bá wí ọ̀run là ń lọ Oríyọmí Hamzat ẹ̀yin bẹ̀rù Òṣùpá jọ́ lọ ni Òṣùpá jẹ́ Ọlọ́run ọba oògùn tó níyẹn yóò fi pa yín àbí Oríyọmí Hamzat ibi tí mo bọ̀ gangan lélẹ̀ gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo àgbáńlá yìí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n onílàáká ẹ súnmọ́ mi tí nǹkan bá ṣe èmi Saheed Alfa Sunnah àti ìyàwó mi àtàwọn ọmọ mi tí nǹkan bá ṣe àwọn ẹbí mi ní ọgbọ̀n ọdún sísìn Saheed Òṣùpá ṣé ò já mi àmì Ọlọ́run àwọn méjèèjì ní kẹ́ ẹ lọ mú àwọn méjèèjì ní kẹ́ ẹ bí torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti dábọ̀ ẹ̀ tó Òṣùpá sọ pé kí ni mo fẹ́ ṣe ó lé mi ò ní nǹkan kan ìjámọ̀ kankan ó ní mi ò lówó náà mi ò nípò mi ò néèyàn mi ò mọ̀yàn mi ò lóògùn mi ò lágbára mo sì gbà bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n mo ní Ọlọ́run ọba ó pé mi ò jẹ́ nǹkan kan ẹ wò ó nígbà mo dábọ̀ ọ̀rọ̀ yìí tó ọ̀rọ̀ tí mo wá àtàtí mo fẹ́ sọ yìí nígbà tí mo dábọ̀ ẹ̀ tó ẹ wo gbogbo àwọn tó súnmọ́ Òṣùpá tí mo fọ̀rọ̀ yìí lọ wípé kí wọ́n bá mi bẹ̀ àbí kí wọ́n mú mi lọ bá kí n bẹ̀ ní kọ̀kọ̀ Òṣùpá yìí máa sọ lọ ẹ káwọn fídíò yìí náà kí wọ́n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Òṣùpá why Òṣùpá mo bá dráàgì nǹkan bàjẹ́. kí ló máa bàjẹ́ tó ti fọ́ lójú nìyẹn. mo bá dráàgì nǹkan bàjẹ́ Òṣùpá why mo nífẹ̀ẹ́ yín bàbá. Òṣùpá tí mo bá dráàgì nǹkan bàjẹ́ ojú àpá ò ní jojú ara mọ́. ibi táwọn èèyàn bàjẹ́ tó bá dé nu ayé. mo bá dráàgì nǹkan bàjẹ́ ojú àpá ò ní jojú ara mọ́. ojú àpá òdòdó jojú ara mọ́ náà kò tó Òṣùpá mi sọ́kò lè láìpẹ́ ẹ̀ ní tẹ́lẹ̀ mi. Òṣùpá tó bá dráàgì nǹkan bàjẹ́ wà láàyè mọ́mọ́ tí mo sọ rọ wa má dàbí David àti Goliath ló lágbára David ò ní nǹkan kan ṣùgbọ́n bàbá tó má dráàgì nǹkan bàjẹ́ Òṣùpá wá ìbọ̀bọ̀ tí mo sọ wá ẹ̀jẹ̀ fi ṣe báyìí fún mi pẹ̀lú gbogbo bí mo ṣe bẹ̀yìn tó. why. fídíò tẹ wò tán yìí ni mo sẹ́ndì sí Chief Sunday Igboho torí pé ìmọ̀lẹ̀ Saheed Òṣùpá ni wọ́n wípé kí wọ́n lè bá mi bẹ̀ wọ́n kí wọ́n lè mú mi lọ bá wọn kí wọ́n lè bá mi bẹ̀ wọ́n kí n tó sọ̀rọ̀ síta gbangba. àwọn àṣọ ni wọ́n ṣe báyẹn kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi kí ló wà fún gangan. ṣé kí n sẹ́ndì fídíò yìí ṣé kí n sẹ́ndì ẹ̀ sáyé. àwọn àṣọ náà wàá bá mi bàdàn tó bá ẹni tàn wàá bá mi bàdàn sọ wọ́n sùn fún màá bá sọ̀rọ̀ ńsìn. bàbá mi sà arúgbó sà bá mi. Okay. Okay, sir. ọ̀pọ̀ rẹ̀ mi ni ọ̀pọ̀ yìí sọ̀rọ̀ bí ìdùnnú yẹn láìpẹ́ ọ̀pọ̀ máa ń bọ̀ wá sọ̀rọ̀ mi lọ́la láti bá rí wa fọ́tò àbí ọmọ gbé mi mọ̀ ní jẹ́ ìgbẹ́ ọmọ owó yìí bàbá fẹ́ wá rí mi lọ́tọ̀ níwájú ká wá wẹ̀ kò ní jẹ́ lẹ́fù ti lé yẹn ó ti yé mi ọmọ fọlọ́ mi bẹ̀. ó ti yé mi sà ó ti yé mi sà ó kẹsà ó kẹsà. ó sọ̀rọ̀ sí bínú sí mi lọ́dẹ̀ fún mi. ẹ má bínú bá mi torí Ọlọ́run ẹ má bínú sà ẹ má bínú sà torí Ọlọ́run ẹjọ́ mi mọ̀ fà ẹ má bínú sà.
ẹ wo èsì tó fún Chief Sunday Igboho wípé àwọn ò fẹ́ rí mi tí wọ́n tún sọ̀rọ̀ sẹ́ni ẹlẹ́ni sakasaka ẹ dákun tí wọ́n fẹ́ dọ́lọ́ ni kí wọ́n ní mo tún ṣe fídíò tí mo ṣe ní January Alhaji Oríyọmí Hamzat wọ́n bá wa parí ẹ̀ wọ́n ní kí n bẹ̀ wọ́n mo tún bẹ̀ wọ́n mo tún ṣe fídíò apology mo tún rá bàbà lójú gbogbo ayé tí mo bẹ̀ wọ́n kí ló fà tó fẹ́ ṣe ṣé wọ́n fẹ́ dọ́lọ́ ọba ni kí ni mo ṣe kí ló fàdí ọ̀rọ̀ gangan gbogbo ẹ̀yin YouTube ẹ súnmọ́ bíbá ẹ wá fi tèmi ṣe àríkọ́gbọ́n ìfẹ́ tí mo ní jù sí Òṣùpá ló kó bá mi báyìí gbogbo ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin èwe ẹ wá fi tèmi ṣe àríkọ́gbọ́n ìfẹ́ àníjù tó gbogbo ayé mọ̀ wípé 100% ni mo fi nífẹ̀ẹ́ Alhaji Saheed Òṣùpá gbogbo ayé mọ̀ gbogbo ayé ló mọ̀ pé mi ò yingi mi ò yẹ̀gẹ̀ ló kó bá mi báyìí nítorí Ọlọ́run mo kàn ti nípinnu pé 2026 mi ò fẹ́ búyàn mọ́ torí Òṣùpá máa rán mi iṣẹ́ pé kí ló máa búyàn ni. Okay. ó ti jáde. tó wá sí ìjọ sọ sí ẹni kó fi ọ̀rọ̀ fámìlì lẹ̀. ṣùgbọ́n torí pé wọ́n mú àwọn ẹ̀sà mú mọ́dọ̀ nìyẹn ló ṣe mọ àwọn Barrister. pé kó fi fámìlì lẹ̀ kó jórúkọ sí ẹ̀ tó dá ẹ̀ ló padà wọn ni mo sẹ́sẹ̀ lọ gbogbo ẹ̀ mẹ́fà ni. mo fẹ́ kẹ́ líkì ẹ̀ síta. Ó ti yé mi sá. Ọ̀rẹ́ sá. pé sórí social media. Ó ti yé mi sá. mo fẹ́ kẹ́ líkì ẹ̀ síta. Ó ti yé mi sá. Ọ̀rẹ́ sá. pé sórí social media. Ó ti yé mi sá. mo nípinnu pé mi ò búyàn mọ́ ìyẹn ló fa wàhálà báyìí ló fa wàhálà kí wàá ló fa tiẹ̀ Alhaji Dr. Oríyọmí Hamzat ní pé mo ti ń pè wọ́n Alhaji náà fọ́ ìdíkọ́ mi mo mẹ́sẹ̀gì mo ṣe gbogbo ẹ̀ wọ́n ń sá fún Òṣùpá ó yé mi má wò pé kí ni ìdí tí ẹni tó ń jà fẹ́tọ̀ ọmọ ènìyàn tí Alhaji Oríyọmí Hamzat tó fi ń sá fún Òṣùpá tó fi ń dọ́jú Òṣùpá ni wípé èmi àti Òṣùpá a ti sọ̀rọ̀ wọn rí torí pé èmi sọ fún Òṣùpá wípé Alhaji Oríyọmí Hamzat pé wọ́n mà nífẹ̀ẹ́ yín gan o àwọn èèyàn fi yín ṣeré o kódà lójú yín lẹ́yìn yín wọ́n gba ti yín tán kódà ẹ wò bí wọ́n ṣe máa ń promote orin yín ní Àgídìgbò ẹ jẹ́ ká gbọ́ conversation mi àti Òṣùpá ẹ gbọ́ èsì tí Òṣùpá fún mi yẹn mo fi wò pé Oríyọmí Hamzat bẹ̀rù Òṣùpá aláìsọ lọ́hùn. àwọn ọ̀rọ̀ tó rí Oríyọmí Hamzat bá fẹ́ sọ kò sí ètò wà ní orin Pasuma tó lè bá mu. ibo ni voice tone plate ṣe jọra wọn àbòsí ló ń ṣe. lọ yọ ọ̀rọ̀ pé ọjọ́ iwájú wa ló dá ló máa yọjú àdé lórí ẹ̀kọ́ lọ́wọ́ Pasuma kò bílẹ̀ fún mi. yọ ọ̀rọ̀ pé ká ní tẹ̀lọ́rùn tó máa yọ kúrò lẹ́kọ̀ọ́ Pasuma kò bílẹ̀ fún mi. Pasuma ò ní màkìrà tó lé lò. Pasuma ò lè gba fáǹsì mi kankan torí kò lóore tó fẹ́ fi gbà. Gbàgbé nìyẹn gba títún fún nítorí orí o kò lè láìkì Pasuma. àtọ́ ẹ pé nǹkan mi ló fi láìkì mi o torí n tó lórí yẹn fún kò sí tó fẹ́ máa ṣe lọ́dọ̀ Pasuma. bàbá ẹni ẹ yìí ń bilé Òṣùpá ó yìí ń bilé Òṣùpá kò sí tó fẹ́ mú lórí Pasuma kò sí tó fẹ́ forí Pasuma ṣe ọkọ̀ nǹkan torí kó jẹun bẹ́ẹ̀ ni. bàbá lọ Pasuma ò má ṣe mọ́ tó wà lẹ̀ ó dàbí sọ pé mo kọ ìyàwó kan mo kọ́ lẹ̀ ó fáì máa kọ́ lẹ̀ fẹ́ lọ fẹ́ ìyàwó mi tí ó fáì tó lè tẹ́ lọ́rùn kò lè tẹ́ lọ́rùn bí omi tó fáì. Bọ́lá kò ní fáàrí ni àfi tó bá ti so ní fáàrí. Tó wà ní Pasuma bí ọ̀rọ̀ orí Pasuma ò bá. Mi máa yé mi ta fẹ́ wá sàkàtú láti rà ọlọ́run dárí jẹ́. Àmì àbábà. Ọlọ́run fẹ́ gbéraga o. Astagfirullah. Bọ́lá gbẹ́ ni láì Òṣùpá torí orí. Kò sí ìgbà tó bá máa ń ṣe bẹ́ẹ̀ ni àwọn olè tẹ́ lọ́rùn. Ògùn tó bẹ́ẹ̀ ni ẹ̀ bá ṣe lọ́dọ̀ Pasuma ó ṣe tẹ́múrárí rè. Pasuma kò lè má sí nǹkan tó wà nílẹ̀. Ìjọ mi ọjọ́ rí. Jọ̀gbẹ́ tí bílà bá fọ́. Ó dá ayé mi kò yá ayé ilé ìtawà náà. Bí a ló mọ̀ láì Barrister kọ̀ létí ló máa pín kí ló fẹ́ gbọ́dọ̀ kọ̀ létí. Kò tí gẹ́gẹ́ kan tó mọ̀ sọ. Àgbọ́yé ó yé mi dáadáa sà, ó yé mi dáadáa. Ó yé mi gan, wàláhì. Àwọn ọmọ bá jà tá a kì í sọ̀rọ̀ wọn ń gbóṣùpá. Ẹ̀ẹ́dẹ̀jọ́ ń jà bọ̀ orin yẹn wọ̀ bá jà. Wọ́n máa ń sọ lójú ìrìnàgbé Òṣùpá ìwé láìkẹ́ ara àwọn àkótó ń kọ́ níbi lórí ìlú. ṣé ẹ ti rí ìdí tí ẹ̀rù fi ń bọ Oríyọmí Hamzat torí orin Òṣùpá kọ́kọ́rọ́ alátẹ Òṣùpá rí níri wípé orin òun ló fi build radio station ẹ̀ kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹni kò wá mọ bó ṣe fẹ́ bá Òṣùpá sọ̀rọ̀ ó wá sọ Òṣùpá di ẹ̀rù jẹjẹ ọ̀sọ́dọ̀ lọ́wọ́n bá bí.
kí wá ni mo rí kí ni mo gbọ́ tí mo tún fi ń gbìyànjú àti rí Chief Sunday Igboho láti lè bá mi bí Òṣùpá àti Alhaji Oríyọmí Hamzat tí mo fi dá mi lóhùn kí ni mo rí kí ni mo gbọ́ gbogbo ọmọ Nàìjíríà tí nǹkan bá ṣe mí tó bá ṣe àwọn ọmọ mi àti gbogbo ẹbí mi Òṣùpá àmì Ọlọ́run ni kẹ́ ẹ mú next video ẹ máa rí ń bẹ̀ fídíò ti gùn jù next video ẹ máa rí ń bẹ̀ bá mi ṣe ẹ̀kọ́ kan gbogbo ọmọ Nàìjíríà lára Òṣùpá yẹn sọ náà ẹ wo kẹ́nìbọ̀dọ̀ má pè mí o kẹ́nìbọ̀dọ̀ má pè mí gbogbo fídíò wọ̀ mi mo máa post kẹ́nìbọ̀dọ̀ má pè mí gbogbo ọmọ Nàìjíríà tí nǹkan bá ti ṣe mí tó ṣe àwọn ẹbí mi Òṣùpá ni kẹ́ ẹ mú àti àmì Ọlọ́run then ẹ má bìlí pẹ̀lú àtàkì mi gbogbo fídíò yẹn ó ti wà lọ́wọ́ àwọn bloggers pátá tẹ bá àtàkì mi kò sí ni àwọn èèyàn máa post yẹ kẹ́nìbọ̀dọ̀ má àtàkì mi tó mo dábọ̀ rẹ̀ tó lábẹ́lẹ̀ mo dábọ̀ rẹ̀ tó ẹni tí mo nífẹ̀ẹ́ lóṣùpá ó dẹ̀ sọ pé kí n lọ ṣe worst mi kí n lọ do worst mi ó dẹ̀ ti do worst yẹ. tó bá sọ̀rọ̀ tán ẹ tún Òṣùpá tó wá wọ díẹ̀ mi ẹ sẹ́ndì sí mi nítorí Ọlọ́run ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run bọ́ba yóò bá mú ẹ tọ̀run wù ẹ tọ̀run lágbára jù ẹ lọ Òṣùpá tọ̀run lágbára jù ẹ lọ ẹ wo tó sẹ́ndì sí mi ẹ wo kọ́mẹ̀ntì tó sẹ́ndì sí mi nígbà tó wọ díẹ̀ mi ó pé kí ni màá ṣe kí ni mo já mọ́ àbí. Afasuna alábòsí ni ẹ alábòsí confam alábòsí if I will tell you the truth alábòsí gidi ni ẹ alábòsí ni ẹ Oríyọmí bẹ̀rù Hamzat àbí Hamzat ń bẹ̀rù Òṣùpá ibo ló ti bá pé òun play voice Òṣùpá pẹ̀lú Pasuma tí ẹ bá máa analyse fídíò voice tó play yẹn ó gùn gan ọ̀nà yẹn gùn gan àwọn tó kórìí wọn pọ̀ nínú ẹ̀ yẹn ó pọ̀ gan àtayébáyé lèèyàn ti máa ń lóyà sí àwọn kan iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kì í ṣe iṣẹ́ ọmọdé ẹ̀yin ti sílẹ̀ òpẹ́ fi ń kàṣì cruise tó bá wá ń báyàn ṣe tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ó ní àwọn ọ̀nà tó máa gbà ó kì í pé Sunday Igboho sọ pé sọ̀rọ̀ sí wọn àti pé kíní tí ń go fà nìyẹn wọ́n láwọn voice lọ́wọ́ náà ohun kó ti bu petrol sínú báyìí kẹ́nìbọ̀dì máa pè kò sẹ́ tó máa pè ẹ́ àwọn tó bá pè ẹ́ sọ fẹ́ gbé ẹ ṣépè ni àbòsí ló ṣe láàrin yẹn tó bá tún kíní kan tó bá drag yín nǹkan máa bàjẹ́ tó bá drag yín nǹkan that's a threat jọ́tò tí ń play ọgbà voice tó ń play yìí ó play voice tó yẹ pé ìwà conversation yẹn play láti bẹ̀rẹ̀ kí ló mú Òṣùpá block in the first place tó tí kò bá ń rojọ́ kó wọ́n tí àwọn ọmọ gbọ́ kí ló tó Òṣùpá kọ́kọ́ block ẹ̀ náà kí ló ṣe fún Òṣùpá ó play wọ́n tó Òṣùpá ń sọ̀rọ̀ wọ́n ṣe it shows pé rẹ́kọ́dì yẹn omi ni ẹ̀ ni and wọ́n ní rẹ́kọ́dì yẹn wọ́n ní bíi 4 years ìgbà tó Òṣùpá ti Pasuma tí wọ́n ń jà ni you are now bringing it out now ẹ ti rí ìṣe tí àwọn olówó tí wọ́n ti máa ń ṣe fẹ́ǹsì síwájú ilé wọn this is why táwọn olówó máa ń ṣe fẹ́ǹsì tí wọ́n máa ṣe fẹ́ǹsì síwájú ilé wọn kò sí nǹkan méjì nítorí pé wọ́n mọ̀ wípé tí tálíkà tó lówó bá ń jà gbogbo tó yẹ máa sáré ni pé ó máa jábọ́ ojú ọ̀pọ̀ òní jojú ara mọ́ o kẹ́nìbọ̀dì má pè ẹ́ o ojú ọ̀pọ̀ òní jojú ara mọ́ o kẹ́nìbọ̀dì má pè ẹ́ o. ó ní aims and objectives tó fi ń record Òṣùpá tó fi wá láyàláyà wá gbé wá síta tó fi ń record Sunday Igboho à ń retí torí Oríyọmí Hamzat náà kódà à ń retí fídíò àfáà Jamiu àmì Ọlọ́run ìyá mi tó ti ń gẹrun fún bí ó ní ìrànkọ tó wà ní orí ẹ̀ bóyá ẹ mo tẹ́ ń sọ̀rọ̀ sí bóyá ẹ ní adviser ni gbogbo ẹni tó ń lọ sókè bàbá mi ló sọ aráyé là gbé tó bá rẹni tó wà lókè má gbìyànjú láti já wálẹ̀ o tó bá já wálẹ̀ orí ẹ ló máa ṣubú lé àwa pìnrín ìwọ mọ́lẹ̀ gbogbo ẹni tó bá ń lọ sókè àwọn náà wọ́n máa ń ṣiṣẹ́ ẹ̀pọ̀ ni kọ́lọ̀ máa yẹ kan jábọ́ kẹ́yìn tó wà ń sàlẹ̀ náà bí èèyàn bá ń gòkè lọ tó bá dìímú lẹ́sẹ̀ má dìímú pé ó fẹ́ fà jábọ́ dìímú pé bàbá ẹgbẹ́ mi náà gòkè wọ́n máa introduce àfáà kan sí ọkọ tó sọ yìí pọ̀ ó pọ̀ àbòsí dẹ̀ wà ń bẹ̀ bàbá mi ti sọ wípé ọ̀rẹ́ tó bá dìde lójijì tó bá di ọ̀tá ẹ̀
olọ́ta ẹ̀ ní tẹ̀tẹ̀lẹ̀. He's just tired of pretending. I believe you are just tired of pretending. Ló ṣe ń sọ gbogbo tó sọ síta yẹn. Nǹkan máa bàjẹ́, nǹkan tó wá bàjẹ́ dà. Ṣé tó fẹ́ sọ náà ní àbóṣìkù? Ṣé tó fẹ́ sọ ní àfàsù náà àbóṣìkù? Tó bá kù kó jáde, àwọn ayérayé dé àti gbọ́. Ṣùgbọ́n ojú àpá ò ní jojú ara mọ́. Saheed Òṣùpá wọ́n lè bẹ̀ adáríjì ẹ̀. Òun náà bímọ tiẹ̀. Kí ló fẹ́ fi ẹ́ ṣe? Ṣùgbọ́n wọ́n ti pé gbogbo ẹnikẹ́ni tó bá jó lówó àbí èèyàn ńláńlá ládùúgbò tó máa fẹ́ súnmọ́ ẹ, wọn ò ní lè súnmọ́ ẹ mọ́. Nítorí kíni? O ti fọwọ́ ara ẹ̀, o ti fi fa gòjò. O ti jẹ́ káwọn èèyàn rí ẹ nírìí pé òun ṣe tíyàn lè trust. Òun ṣe tíyàn lè fọkàn tán. Mo sọ yìí, mo dúró for now. Àfàsù náà àti gbogbo èèyàn ọmọ tó kù, you guys should just learn. Learn. Situation Nigeria ló sọ yín dìdàkudà. Many of you wọn ò kọ́ yín dé ibi tó yẹ kán kọ́ yín dé, or ẹ dúró gba ẹ̀kọ́ dé ibi tó yẹ kẹ́ gba ẹ̀kọ́ dé. Many of you time tó yẹ kẹ́ máa gba ẹ̀kọ́ ẹ ti fi hàn zù.